Fulani adaran tẹ́ bá gbóyìnbó ẹ gbọ́ àwọn dáadáa o. Àwọn tó wà ní inú ìgbèkùn yín ẹ tú wọn sílẹ̀, bẹ́ẹ̀ bá tú wọn sílẹ̀ bójì nílé yín. Thank you, Jesus. Now mo wá débi tá à ń bọ̀. Fulani kan wá jáde ó wá sọ̀rọ̀. Ó sọ̀rọ̀. Kí ló sọ? Ẹ gbọ́. If you are not receiving money, if your members need to dey full for church, you know they get offerings and tithe, abeg your aggression and anger no come put am on top Fulani head. Abeg sir, with due respect. Ó ní owó ọrẹ àti owó gbá tí bàbá gbọ́kànlé ló ń ṣe bàbá, pé bí wọn bá ti sanwó ọrẹ bàbá ò ní nǹkan kan tó fẹ́ sọ, pé gbogbo òbínú wọn yẹn o kàn má gbé wá sórí Fulani. Ẹ jẹ́ fi fọ́tò ẹ̀ hàn yín torí obìnrin tó sọ̀rọ̀ náà mo sì máa fi obìnrin yẹn hàn yín, máa fi Fulani yẹn máa fi sí ń bọ̀. Tẹ́ ẹ bá ti rí wò ẹ má wọ̀rí, ẹ sì máa padà rí wò, máa fi síbẹ̀, ẹ máa padà rí wò. Now ẹ continue. All these falseful allegations wey you dey talk, you as a prophet. Ó ní bàbá gẹ́gẹ́ bí prophet, ó ní àwọn allegation, àwọn irọ́ tó ń pa máwọn Fulani yìí. Irọ́ ni bàbá Oyèdépò ń pa máwọn Fulani. Ṣé ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣé kò sí ń lò ní? Ń bọ̀, ẹ jẹ́ àwòjú ẹ̀ dáadáa. Ṣé ti rí? Ṣé kò mọ nǹkan tó ń sọ ni? Ń bọ̀. Prophet, and you can't still dey lie. Are you not ashamed of yourself? Ó ní irọ́ ni bàbá ń pa, ó ní ṣé kò tìjú ni? Being alive, relating with people, but up till now, you never still get sense. How would you? Ó ní bàbá ò ní sẹ́ǹsì. Bàbá ẹ̀ ni ò ní sẹ́ǹsì o. Ìran wọn ni ò ní sẹ́ǹsì o. Gbogbo àwọn olórí wọn ni ò ní sẹ́ǹsì o. Ń bọ̀. Stereotype a whole ethnic group, a whole Fulani tribe. Ó ní gbogbo Fulani ló ń bá wí. Ó ní báwo ló ṣe máa dákọ̀ gbogbo Fulani, gbogbo ìran Fulani. A terrorist. Mr. Man, have you forgotten? Ó ní ṣó yẹ kó pè wọ́n terrorist. Okay. Those who started this kidnapping of 18, have you forgotten? Ó ní ṣé bàbá ti gbàgbé ẹni tó bẹ̀rẹ̀ ìran tó bẹ̀rẹ̀ jíjíyàn gbé, wọn ò sọ̀rọ̀ o. Tribe, the people, their region where they come from, who told them, who accused them, or who accused their tribe of napping people? Okay, that Musa, I'm sure you don't. Now, ó ní ta ló wá